àṣírí míì mà tún jáde nípa ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Àtọkùnlé Afod wọ́n mà ti wá sọ́dọ̀ mọ̀lẹ́bí Tèmítọ́pẹ́. Kí lẹ mọ̀ tí wọ́n sọ? Kí lẹ mọ̀ tí ó ṣẹlẹ̀? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ látẹnu wọn nínú fọ́nrán yìí. Ẹ̀yin tèmi, ẹ máa bá wa ká lọ. Nígbà tí wọ́n gbé lọ yẹn. Wọ́n bá ní wọ́n ti gbé Tọ́pẹ́, wọ́n ti discharge ẹ̀ o. Orí wa kọ́kọ́ fò lọ́nà pé what? Akọ̀rin gbẹ́kẹ̀gbẹ́kẹ̀ kan sunkún pé àǹtí Péjú, what did I do? Pé èmi ṣàmúgbọ́n àǹtí Tọ́pẹ́ wá síbí. Why is that àǹtí Tọ́pẹ́ ṣe báyìí fún wa? Àbá ní bá ṣe gbé fóònù block. Ẹ̀gbọ́n mi gbé fóònù block. Gbẹ́kẹ̀ bá ní bóun ṣe débí lòun ti ń gbé, ó ti block òun. Labásáré pé ìyẹn ìkẹrù káwọn dájú wa bá wa pè pé bóyá tó bá gbọ́. Ó ti block. Ó block everybody. Bẹ́ẹ̀ni Bídèmí ó ti block ẹ̀, everybody ó ti block wọn. Láti 2023 yẹn náà. Ọjọ́ Tuesday láti ẹ̀ṣẹ̀ gbúrò ẹ̀. Òun náà ló pè láàárọ̀. Ó block everybody. Bẹ́ẹ̀ni sà. Láti 2023. Bẹ́ẹ̀ni sà. Ó dẹ̀ yọjú. Àfojú gan ní ẹ̀ tí ọjọ́ Tuesday tó kú yẹn. Gbogbo wa ní owó ti dọ́wọ́ Tọ́pẹ́. Àtẹ̀tí sọ bẹ́ẹ̀, a wá ní ẹ jẹ́ ká máa lọ sí ilé ẹ̀, that's my brother's house. Bí gbogbo bá ṣe kó abá gbé mọ́tò, Bẹ́kẹ̀ gbé mọ́tò. Ṣojú àwọn nǹkan tẹ́ ẹ sọ ẹ sì sí fóònù lọ́sítù. Nǹkan tá a ṣe nìyẹn. Ló block everybody. Bẹ́ẹ̀ ni a ṣe nǹkan míì. Àbẹ́lòmíì tì lẹ́yìn pé kò ṣe bẹ́ẹ̀. Wọ́n tì lẹ́yìn ni. Èmi ò mọ̀. Tèmi ò lọ́gbọ̀n tèmi ò lọ́gbọ̀n ọmọdé tèmi ò. Mi ò kẹ́ ń ṣọmọdé o, mo ti ṣe 60 ní May 29. Ní ibi ọgbọ̀n tèmi o, èèyàn kan wà lẹ́yìn Tọ́pẹ́. If not. And again with what I had online yesterday, mi ò wo ọbẹ̀ wọ́n kọ̀ tẹ̀ nígbà tí single mother yẹn tó kọ́kọ́ ṣe kinní yẹn. Ó ní àwọn fún olùṣọ́ yẹn ní 24 hours tó get to àwọn pé tí ó bá ṣe nǹkan míì wọ́n máa gbé e. So mo rò pé ìyẹn ló wá mú òun ló wá wọlé sórí kinní wọn láìpẹ́. Ó wá sọ wípé nígbà tí àwọn fẹ́ wá discharge Tọ́pẹ́, ṣó ti yé jẹ́mọ̀ pé tẹ́lẹ̀ ààrí àwa wíwẹ̀ doubting pé bóyá òun nígbà ó nígbà táwọn fẹ́ wá discharge ó lóun àti Folúkẹ́ Dáramọ́ láàrin làwọn wá. Ó ní òun wá sọ fún pé àwọn ọmọ mi ẹ̀kọ́ ò ní pé wọ́n ló wá ní kọ́ má pè wá kọ́ má pè wá láìpẹ́ òun o nípa wà la pa màmá òun o kọ́ má gbé wọn o tẹ̀lé wọn lọ síbẹ̀ o kìíní kan làwọn wá sí lọ. Ó nígbà táwọn dẹ̀ lọ àwọn ò lọ sí ilé because àwa bá ṣe kúrò ní Lẹ́kì báyìí a kò fèsì ilé Tọ́pẹ́ ni ní after Lákúẹ́. Ẹ bá ń lé. Abádébẹ̀ ìgbà tá máa débẹ̀ adébẹ̀ bóyá bíi 8:30 traffic wà ẹ̀rù. Adébẹ̀ abá rí PA yẹn abá ní Tọ́pẹ́ dà wọ́n ní àti Tọ́pẹ́ we didn't see àti Tọ́pẹ́ o. Àti Tọ́pẹ́ called us that we should lock the house and bring some clothes so abá ní block the house. Ibo ló ní ká gbé wá ó lóun máa pè àwọn padà. So she was trying to avoid you people. Yes. Ṣé wá rí mi ò mọ ẹ̀jẹ̀ tó ṣe mí lọ́jọ́ yẹn. Ọmọ yín ni. Bẹ́ẹ̀ ni. Ọmọ yín ni. Ṣé bí mo ṣe rí náà bẹ̀ báyìí mo kàn gbé ni bí mo ṣe gbé báyìí. Àǹtí Péjú please I'm coming to your house now. Àǹtí Péjú come and bury me. Bury me. Come and bury me with my mom. Come and bury me with Aunty Dolapo. Bury me with my mommy. Yes. Ó kàn cut ni. Mo bá pe ní ìdájí yẹn mo kàn pẹ́ gbọ́n mi ni àwọn ò tètè gbé mo kàn pé junior sister wa ni mo kàn ní ẹ ló mú ṣe ìyẹn yìí wà bí iṣẹ́ ìyẹn bá ní sáńpé kí ló dé wáyé tẹ́ ṣe ń pè mí màámi ńkọ́ grandpa ńkọ́ mo ní ìdá fine mo gba kọ́ọ̀kan sínsìn pé Tọ́pẹ́ pè mí ìyẹn bá níyè Tọ́pẹ́ kẹ̀ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà di sún mo níyẹn ó ní àbí wọ́n ti kidnap nìyẹn kọ́kọ́ sọ ó ní àbí wọ́n ti kidnap ẹ̀ ní mo ní mi mọ́ o mo wá ti bọ́ta nu yàrá mi sí corridor passage mi mo kàn lọ́ọ́ nu yàrá house boy mi ni
kàn ní David get up kidnap mo kọ́kọ́ rò ẹ̀gbọ́n mi tí mo sì ń pè tán sí gbé wọ́n kọ́ pè mí ni wọ́n yẹ pè mí báyìí bá ní sáńbà ní kí ló ṣẹlẹ̀ Péjú bá ní Tọ́pẹ́ má ló pè mí ẹ̀gbọ́n mi Tọ́pẹ́ wo mo ní Tọ́pẹ́ wa kí ló ṣẹlẹ̀ mo ní bẹ́ẹ̀ mi náà ṣe rí i yẹn o ó lóun bọ́n géètì mi pé òun fẹ́ kú lẹ́yìn wá ní. láti ìdájí ló ti ń sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni ó wá ṣe ní gbogbo táìmù yẹn tí ó pè mí tí mò ń pe fóònù yẹn tí ò gbé mọ́ yẹn ó kọ̀ bẹ̀rẹ̀ sí máa send message SMS Àǹtí Péjú please come Àǹtí Péjú please come ó wà lórí fóònù mi a ṣe dé police station yẹn the first person I saw was that guy. 220 he was at the entrance of the ìgbà tàtẹ̀ dé police station gan ẹ̀ mọ̀ àwọn èèyàn èrò wọ́n fi star girl nǹkan pé àwọn gẹ́gẹ́ ọmọ tíátà yẹn Yorùbá lọ́pọ̀ ṣọ̀bà àti rérò ṣe bá ṣe ìjọba ìta ṣe ní sọ pé wọ́n ní àìbẹ̀ yẹn náà wà I just saw that guy àdì ó kọ òun àti bọ̀bọ̀ kan báyìí bọ̀bọ̀ kan báyìí ló máa ń ṣe akọ̀rọ̀ àwọn méjèèjì bẹ́ẹ̀ ni bá ṣe yọba ìtọ́pẹ́ kan ti rí àyè àkọ̀wọlé bí waiting room DPO làwà tí wọ́n wà tó bá ṣe débẹ̀ báyìí DPO wa ti gbọ́ pé àwọn fámìlì ẹ̀ ti dé bí DPO ṣe bọ́ta nìyẹn ó ti rí wa láti ọkàn ní who are you mo bá yín tó dé dára mi ẹ̀gbọ́n mi who are you to Tọ́pẹ́ ti ń sọ̀rọ̀ they are my aunties Àǹtí Péjú and big mommy ìyẹn bá ní báwo kí ló ṣẹlẹ̀ tá fi débi náà Tọ́pẹ́ náà sọ pé he said I should be going to Peru I should be going to Peru and I should tell people that she should pretend we've not been together for like 2 months. pé kó ń pretend bẹ́ẹ̀. pé kó máa sọ fáwọn èèyàn wípé èmi àti àsímọ́ for the past 2 months ó wá gbé lọ sí ìyẹra ní àyíká tó ń bá sọ̀tì gbogbo àwọn nǹkan tó ń fẹ́ sọ̀tì òun á ní kó sọ́jà ni. àmọ́ ok but ọ̀dọ̀ gẹ́yẹn náà gbèsè lọ ẹ má wọrí a máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gẹ́yẹn náà. ó wá wà lọ́dọ̀ gẹ́ọ̀ yẹn so ibi tí gẹ́yẹn wá ń rí i pé ó sọ pé òun ò mọ bó ṣe ń ṣe òun ò pọ́kọ́ máa gbé òun lọ sí. no ó ti mix ìbùkún má ti ní ó ń pè gẹ́ẹ̀ ìgbà tó ti gẹ́yẹn ti wà ń bẹ ó máa ń pè wọ́n máa ń sọ̀rọ̀ every second community wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa explain fún wọn. bó ṣe wà ń bẹ̀ á tọrọ owó ẹ máa gbọ́. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹni sùn ẹ má bínú ṣe bọ́rọ̀ tó ṣẹlẹ̀ láàrin gẹ́yẹn Tọ́pẹ́ àtẹni yẹn ẹ̀yin ò sí bẹ́ẹ̀ ẹ má wọrí máa béèrè lọ́wọ́ gẹ́. This is the lady tí Tọ́pẹ́ wà ní ọ̀dọ̀ ẹ̀ fún bíi ìgbà díẹ̀ kó tó di pé last day ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó wà ń bẹ̀ all through so kí lórúkọ yín. Ọmọṣàléwá báwo lẹ jẹ́ sí Tọ́pẹ́. the area sister mi náà ni. area sister. mo dẹ̀ máa ń bá wọn ṣe àtúnjọ máa ń ṣe short film. ẹ máa ń ṣe skit. ok ẹ máa ń ṣe dáadáa so which means ẹ ti máa mọ́ra láti tó gbà o. past 3 years. ilẹ̀ ti mọ́ra so ẹ ti mọ́ra yẹn ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe operation fún un. no before kan tó ṣe operation ìgbà kan gbé lọ́dọ̀ ilé kan tó wà ní ẹgbẹ́ mox. ok ṣé ìgbà yẹn ṣé ti mọ̀ wọ́n pẹ̀lú ẹ ti mọ̀ Tọ́pẹ́ pẹ̀lú olùṣọ́ yẹn. no wọn ti mọ the friend wọn gbà. wọn ti mọ àgbà ẹ ìgbà ló wá pàdé olùṣọ́ ṣe lè rántí. ìgbà tó di pé àwọn àti ẹni yẹn ń fẹ́ra wọn ìgbà tí wọ́n ṣe after ìgbà tí wọ́n ṣe operation ni ó ní mo wá pé wọ́n sọ fún mi pé àwọn ní cancer yẹn tán wà lọ hospital ṣùgbọ́n ìgbà tán máa kó lọ hospital yẹn wọn dé sí ibi tí wọ́n ń gbé ọ̀dọ̀ olùṣọ́ yẹn ó ní wọ́n wà ilé ní ṣọ́ọ̀ṣì wọn ibẹ̀ ni wọ́n wà láyìíká. láti ìgbà tó ti kúrò lọ hospital. láti ìgbà tán ti kúrò lọ hospital. láti ìgbà yẹn títí dìgbà wo dẹ̀ ló fi gbé bẹ̀ ló fi gbé láyìíká. láti ìgbà yẹn wọ́n ń gbé bẹ̀ títí di tìǹà tán fi wá sí ọ̀dọ̀ tí ibẹ̀ náà. ṣáà ọ̀dọ̀ olùṣọ́ yẹn ò jẹ́ sọ́dọ̀ yẹn. bógi jẹ́ ní ọ̀dọ̀ tèmi sápàtì. o máa ń lọ bẹ̀. mo máa ń lọ bẹ̀ dáadáa. à ń gbọ́ tí àwọn èèyàn sọ pé ní àyíká ẹ̀ wọ́n máa ń fìyà jẹ Tọ́pẹ́ kí ló mọ̀ pa ẹ̀. ọ̀dọ̀ náà wọ́n máa ń sọ fún mi pé àwọn àbúrò ọkọ àwọn
wọn ṣe dáadáa sáwọn mọ́, wọn ṣe kinní kan. Ìgbà míì wọ́n lè dìde pè mí lóru ní nǹkan bíi 12 tán máa sunkún pé ìyà jẹ àwọn gan o, kinní kan màá ṣáà ní ẹ má bínú. Ṣùgbọ́n tẹ́mi bá lọ síbẹ̀, mo rí i pé wọn ò jọ sọ̀rọ̀ mọ́. Òun àti olùṣọ́ àwọn yẹn. àwọn àtàbúrò ọkọ wọn ò jọ sọ̀rọ̀ mọ́. Gbé máa sọ fún wọn pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ pé wọ́n ṣe kán dán wò níṣẹ́jú ti tèmi, kán mọ̀ pé ẹ ní àbúrò. Wípé tán bá dán wò, a máa nára wa tá a máa nára wa bàjẹ́ bí báyìí ni. Èmi máa ń lọ bẹ̀. Wọn ò dẹ̀ ṣe ìwọ ṣùgbọ́n wọn ò jọta síra wọn débi pé kò kí èmi gan mọ́. Kò sẹ́nibọ̀dì tó ń kí mi. Èyí dúdú tó wà lókè yẹn ó ní mo sábà máa ń rí jù. Èkejì tán máa ń pè ní mi ì mọ orúkọ yẹn tó pupa yẹn à ń fi bẹ́ẹ̀ nígbà tó ti ń fìyà jẹ ń bẹ̀ tó ti ní wọn báwọn sọ̀rọ̀ mọ́ ẹ kí ló dé tí òkú mi ò mọ̀. ọkọ wọn náà máa ń pariwo àwọn ò lè fọkọ àwọn lé àwọn ò lè fọkọ àwọn lé nǹkan tó máa ń sọ nìyẹn. ṣé ó máa rì ni. mi mọ ọkọ wọn náà sà máa ń pè wọn. kí wàá ló dé tí Tọ́pẹ́ ṣe wá gbé lọ́dọ̀ tiẹ̀. ìjọ tí wọ́n pè mí tán ní àwọn ń bọ̀ wá sí ọ̀dọ̀ mi wọ́n ní àwọn àti wọn wípé àwọn jọ fa ọ̀rọ̀ kan wípé wọ́n wá ní pé káwọn mọ́ lọ sí Ìjẹ̀bú lọ́dọ̀ àwọn fámílì àwọn wọ́n wá ń sunkún lórí fún pé àwọn fámílì tó ṣe pé nígbà táwọn ti ṣe operation ọyàn yẹn àwọn ò bá anybody sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní pé káwọn mọ́ lọ sí ọ̀dọ̀ wọn wípé torí ẹ̀ ni àwọn ò ṣe fẹ́ lọ síbẹ̀ kan tán sọ fẹ́mi yẹn tán fi wá sọ́dọ̀ mi. ṣé wọn àtọkọ yẹn jàǹgbà yẹn. Wọ́n jà wọ́n ní pé wọ́n sọ pé bàbá ọkọ àwọn pé ó sọ fún ọkọ àwọn pé kó mọ ibi tí wọ́n bá máa má wọn lọ. kí ni reason. nítorí pé wọ́n ń smoke nínú àyíká. ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó smoke. wọ́n ṣẹ̀ mọ̀. ó ṣe wá jẹ́ sí after 2 years. ẹnà tó ti ń gbé 2 years sí lọ báyìí. so 2 years tó fi gbé àyíká ìsìn náà wá ṣẹ̀ṣẹ̀ ní pé kán gbé kúrò ṣé n tóun sọ fún ẹ nìyẹn. nǹkan tó ń sọ fún mi nìyẹn. a ti tó gbà wo tó ti wà lọ́dọ̀ ẹ̀. ó ti ń lọ bíi 3 weeks. tí Tọ́pẹ́ ti wà lọ́dọ̀ ẹ̀. wọ́n ti wà lọ́dọ̀ mi kò dẹ̀ sí nǹkan kan tó ṣe wọ́n. kò sẹ́ni tí tó ṣe báwo ló ṣe ń jẹ báwo ló ń mu nígbà tó wà lọ́dọ̀ ẹ̀. wọ́n ní kò sówó lọ́wọ́ àwọn ṣùgbọ́n àjọ ń má lè yìí ìgbà tí òun ṣe pé bóyá àtẹ̀jọ wà. tá a bá dáná ìgbà míì mo lè ṣẹ̀gúsí ìgbà míì mo lè ṣe omi ọbẹ̀ a máa jẹ rice a máa tẹ̀bà a máa ṣe indomie a máa jẹ báyìí. ṣé nítorí pé òun kò bá àwọn fámìlì ẹ̀ ṣe mọ́ ni ò ṣe fẹ́ lọ ọ̀dọ̀ wọn. wọ́n ní pa àwọn fámìlì àwọn pé àwọn ò rí wọn bá ṣe pé láti bíi 2 years pé ṣèèṣì tí ò wá sí nǹkan kan lọ́wọ́ àwọn mọ́ pé tó tún yẹ kán tẹ̀lé àwọn káwọn ò jọ yọjú síbẹ̀ pé wọn ò tẹ̀lé àwọn. gbogbo ìgbà wá wà lọ́dọ̀ mi yẹn wọ́n wá ń sọ fún mi pé wọ́n ní pé kí àwọn káwọn jọ pretend láàrin oṣù kan gbígbà pé àwọn ò fẹ́ ra àwọn mọ́. pé ta ló sọ yẹn. à ń Tọ́pẹ́. wọ́n ní ọkọ àwọn sọ fáwọn pé káwọn ò pretend láàrin oṣù kan gbígbà pé àwọn ò jọ fẹ́ ra àwọn mọ́ káwọn ò fi mọ solution tí àwọn máa ṣe sí i. ó mà ṣe o ẹ̀yin tèmi kí lẹ lè rí sọ sí ọ̀rọ̀ tí àwọn mọ̀lẹ́bí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí wọ́n sọ yìí. ẹ lérò wípé ṣe ni wọ́n pa arábìnrin yìí. ṣé gbogbo wa la wo interview tí ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí wọ́n ṣe. ṣé gbogbo wa la ti wò ó. tẹ́ ẹ bá ti wò ó ẹ wá sórí péèjì mi kí ẹ wá wò ó. wọ́n pa arábìnrin yìí ni o. ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kì í ṣe ojú lásán. ẹ má gbàgbé láti drop comment yín ẹ ṣe opinion yín